Pomulero, pomulero, oh pomulero, pomulero, oh pomulero, pomulero, Sidi. The heroes of the Yoruba Traveling Theatre, the stories, the triumphs, the making of history. You are Mr. ADERUPOKO. Yes, sir. I mean it. You work at the pathology department. Rárá o. Ìṣe mọ́ṣúárì. Èmi ni àwọn agbókùú làwa wà. Kayode Olaiya ni orúkọ mi. Ṣùgbọ́n ìnagijẹ ni ADERUPOKO. Ìnagijẹ náà tún pọ̀ lóríṣiríṣi tó ń jáde látọ̀dọ̀ àwọn èèyàn lóríṣiríṣi. Ìgbà míì wọ́n á sọ pé à ń sun oúnjẹ ni. Inú sinimá Mainframe ni à ń sun oúnjẹ ti jáde. Ìgbà míì wọ́n á sọ pé bàbá Jennifer Sùlíà kan Ayétòrò kan ìyẹn tún jáde láti ọ̀dọ̀ inú oyè iṣẹ́ tá à ń ṣe náà ni. Bẹ́ẹ̀ náà ni wọ́n á tún sọ pé bàbá Mọ́rílì àti bẹ́ẹ̀ lọ. ADERUPOKO, báwo ni òkú ṣe ń sọnù ní dìpátímẹ́ǹtì yín gan-an pàápàá? Bókù ṣe ń sọnù. À ń sun oúnjẹ ni. Kí tíátà tó bẹ̀rẹ̀ mo ti bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ pípa ìtàn storytelling ní WMTV WMDS First in Africa. Mo sì ń lọ school gbà yẹn mo kéré. Ìtẹ̀yìn ọ̀hún gùn torí pé kò sásìkò. Àlọ́ ńlá bẹ̀rẹ̀ tí a tún fi bẹ̀rẹ̀ eré oníṣe tí mò ń rí torí pé ayé ìgbà yẹn kò sí pé à ń ká eré lẹ̀ kò sí recording. Ṣé kàn wò ni àtàgò 5 títí dago 10 ní tẹlifíṣàn tí máa ń ṣe eré ńgbà náà. Wọ́n á sinmi láago 10 kìí ṣe 24 hours báyìí tí à ń ṣe. Ìtàn yẹn ni mò ń sọ tá a fi bọ́ bí eré oníṣe. Àwọn Ògúndé wọ́n wá láti ìlú wọn wá ṣe eré oníṣe nígbà náà. Ẹ pé wọ́n ó ṣe rìhásà, wọ́n ó ṣe kinní. Èmi náà tí màá sọ àlọ́, màá ṣe rìhásà, á ṣe dry rìhásà, á ṣe camera rìhásà ká tó bọ́ sí orí iná ní alẹ́. Torí nǹkan bí aago 4, nǹkan bí aago 5 ni wọ́n fún èmi ńgbà yẹn tí ti sọ ìtàn fún àwọn ọmọ màá kó ọmọ jọ báyìí máa sọ̀tàn fún wọn. Ìyẹn lọ láìmọye ọdún gbà mo wá rí eré oníṣe yìí pé irú àwọn kan tí mo fi ń sọ ìtàn náà ni wọ́n fi ń sọ di eré oníṣe yìí. Wúwo èmi náà láti yí kíní padà. Ṣùgbọ́n àǹfààní ò sí fún mi torí pé mo wà lábẹ́ òbí nígbà náà láti lè tẹ̀lé àwọn tí wọ́n wá yẹn láti wá ṣe eré oníṣe lọ. Mo á ń fojú wo àwọn tí wọ́n tó ń ṣe eré oníṣe bẹ́ẹ̀. Mo rí ẹnìkan kí Ọlọ́run fọ̀run kẹ́ Kunle Traveling Theatre ní orúkọ ẹ̀. Táíwò ni ẹni yẹn ń jẹ́. Ó ń gbé ní gbọ̀ngàn Àlíwò ní Ìbàdàn bíbáyìí. Bẹ́ẹ̀ mo ti lọ ọjọ́ ẹ̀wọ̀n. Mo wà yẹn èmi dẹ̀ mọ́ ń lùlù. Mo àgbàmọ́lẹ̀ ni o, ìlú olójú mẹ́rin ni o, gbogbo ẹni mo mọ̀ ọ́ lù. During time tí mò ń ṣe gbogbo yẹn náà, mò ń kọ́ fashion designer. Tailor ni à ń pè gbà yẹn kì í tí ìdáyé fashion tailor ni wọ́n ń pè gbà yẹn. Mò ń kọ́ tailor. Gbogbo ìgbà yẹn bá ti lọ school tá a jáde, a lọ bí tailor. Bá ti pò ń bẹ̀, ó di alẹ́, à ń lọ ṣeré alálùmọ́lẹ̀ àwọn oní tíátà. Nígbà náà bá ṣe ṣe títí nìyẹn tí mo fi di èrò pé mo tún ṣe tíátà ní ọ̀dọ̀ Kunle ó tún yàtọ̀ fún storytelling. Eré sùkúù là ń ṣe káàkiri tí ọlá ọmọ nìtàn rí mi. Láàrin ìgbà tá àjí bàbá no regret. Ó wá wo rìhásà wa níbi tá a ti ń ṣe rìhásà. Gbàgbà ọmọ tí ń lùlù báyìí. Kunle ò sì yá mi lọ́mọ ẹ̀kọ́ bá mi lùlù bí eré sùkúù lóyún tí mo ní wájú yìí. Ó bá fẹ́ lọ ẹbẹ̀ sọ fún un. Bẹ́ẹ̀ sì sọ fún mi nù. Ìgbà tí mo dọ́dọ̀ Ajímọ́jàsán, mo bá Àríkúyẹrí
kọ́lọ̀ ń fọ̀rùn kẹ́ mo bá ìyá Ìjẹ̀bú àfìgèlè pẹ̀rin Cecilia Olówu kọ́lọ̀ ń fọ̀rùn kẹ́ ọmọ Ìjẹ̀bú ni mo bá alápálẹ̀gbẹ̀ẹ́ bàbá ẹlẹ́kọ̀ọ́ mo bá Bàṣírù Awòràwọ̀ tí wọ́n ń pè ní Jẹ́gẹ́dẹ́ ní ìsìn mo ṣe bá wọn nù. Jacob dọ́dọ̀ mi dé ibẹ̀ ṣáájú mi ní oṣù méjì tó dé lèmi ní gba èmi wọlé tí mo ń lọ bá wọn lò bí mo bá ṣe bára wa ń bẹ̀nu láàyè ọdún méjì tèmi dọ́dọ̀ Ajímọ́jàsán ni wọ́n tó gba pápá lòlò náà wọlé. Mẹ́tẹ̀ẹ̀ta. Bẹ́ẹ̀ni báwa mẹ́tẹ̀ẹ̀ta ṣe péjú sí ọ̀dọ̀ Ajímọ́jàsán náà. Kábíyèsí àmẹ́ tí ọba gbọ́ tẹnu ẹ̀gà ní òpè ń pààtó ọ̀pọ̀lọpọ̀ ń táwọn aráàlú ń sọ yìí ó ṣe pàtàkì tó sì yẹ kọ́ba àlù ó ronú lé lórí dáadáa. àyàfi ọba tí ò bá nírònú bíi tèmi báyìí àbí. Kábíyèsí. Eré àwàdà kọ́ la fi bẹ̀rẹ̀ o eré tẹlifíṣàn ká máa ṣe eré oníṣe gidi la fi bẹ̀rẹ̀ bàbá Àsàlá ló bẹ̀rẹ̀ aláwàdà àwa ò bẹ̀rẹ̀ àwàdà nígbà tá à ń ṣeré tẹlifíṣàn eré oníṣe irú ìtàn dúró ládépọ̀ ń ṣe Oyin Adéjọbí Akin Ògúngbè àwọn náà ń wá láti ìlú wọn ọjọ́ kọ̀ọ̀kan ni wọ́n fún wa nígbà náà wọ́n yí padà kúrò WNTV ó di NTA títí nígbà yẹn so wọ́n fún wa lọ́jọ́ kọ̀ọ̀kan tí kálukú fi wá ń ṣeré. Àwọn bàbá Mèrò Èkó làwọn ti ń wá láti wá ṣeré nígbà náà gbogbo ìgbà náà bílù wà lábẹ́ wọn Alúwẹ̀ẹ́ ìyá Mèrò kankan náà wá ṣe eré oníṣe ṣùgbọ́n kó tó di pé àwọn dé àwàdà làwọn bá dé wọn ò ṣeré oníṣe. Ìgbà tí bàbá Àsàlá tó ní aláwàdà ẹ mọ̀ pé àmọ́ ń travel káàkiri nígbà náà ní oṣù mẹ́ta àní tí ìwọlé kò sì tí ì sí recording wá lọ́sọ̀ọ̀sẹ̀ kó o ṣe ni bàbá Àsàlá wá fún wọn problem pé wọn kì í rí ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ní wá ronú pé kí ni solution fún bàbá yìí òótọ́ bá tiẹ̀ lọ tí ọba wá lọ́sẹ̀ yìí tẹ́lòmí ò lè ṣe bá wá ṣe péjọ́ 15 àbí oṣù kan ló tó wá táàrí nǹkan kan fi fíìlì gáàpù ní wá pé audition sí NTA nígbà yẹn. WNTV ló sì ń jẹ́ ńgbà yẹn. WNTV bẹ́ẹ̀ ni kó yẹ ká máa là. WNTV ní jẹ́ ńgbà náà ní wá pé audition sí WNTV pé káwọ tá a lè fi fíìlì gáàpù mẹ́wàá wọ́n ránṣẹ́ sí pé dúró ládìípọ̀ bàbá lérè pàìmọ́ ẹ̀dá àwọn wà lọ́dọ̀ dúró ládìípọ̀ nígbà náà àwa wà lọ́dọ̀ Ajímọ́jàsán èmi Jacob pápá lòlò kò tí ì dé nígbà yẹn èmi Jacob lájọ wà ń bẹ̀. Wọ́n ránṣẹ́ pé bàbá Mèrò látẹ̀kọ́ bàbá John Bull wọ́n ránṣẹ́ pé we are about 5 tá wá sí audition nígbà yẹn nígbà tí wọ́n máa mú wa torí àwa ìmúra pé a ti mọ̀ pé bàbá Àsàlá nìkan ni comedian láàrin eré wọn yẹn ṣùgbọ́n mẹ́sẹ̀jì tá gbọ́dọ̀ deliver bá ti pa èèyàn lẹ́rìn tó eré ń gbọ́dọ̀ ní àríkọ́gbọ́n kan ìyẹn la dìmú pé ibi tẹ́rẹ́ ò ti bẹ̀rẹ̀ ní mọ́ jalè mọ́ ṣèkínní mọ́ hùwà kà mọ́ eré ń gbọ́dọ̀ mú àríkọ́gbọ́n wá àwa fi lọ sí audition gbà yẹn Jacob ó ṣe okun ẹran ó ṣe ó má dì èmi mọ káyé mo fi kankan bí ẹni pé yẹn ti ká mọ̀ sí bí ọ̀dẹ̀ ẹni tí ọ̀gbọ́n pé so àwa ni a máa ń da ilé àwọn ọmọ ọ̀dọ̀ la jẹ́ fún Ajímọ́jàsán ni landlord of the house nígbà yẹn so àwa Jacob àjọmọ ọ̀dọ̀ fún ngbọ ya tí pápá lòlù náà wọlé òun náà join wa ní ibi ọmọ ọ̀dọ̀ yẹn torí bàbá ń gà nílé sí ní rédíò Nàìjíríà nígbà náà ó wà lọ́dọ̀ Ògúndé ọ̀tọ̀ Ògúndé ló ti kúrò kó tó wá pápá lòlù àti Ògúndé ló ti kúrò kó tó wá join
Ajímọ́jàsán wọ́n ti dá gúrùpù kan lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n pè ní Àràbà concert party àwọn mẹ́ta ní Àràbà yẹn ọgbẹ́ yẹn kà ń lọ nígbà bẹ̀ yẹn túká lòun náà padà wá sí ọ̀dọ̀ Ajímọ́jàsán bá a ṣe pé mọ̀tẹ́mbà ní ọ̀dọ̀ Ajímọ́jàsán náà nìyẹn. Eré yẹn la wá ń ṣe competition yẹn la wá ṣe àwa la wá win fún audition yẹn ní WNTV bó ṣe di pé wọ́n fi wá ṣe èkejì bàbá Sàlámì bọ́bá travel wọ́n ń lo hours comedian làwọn wá ń ṣe kinní yẹn ní jọ́mẹ̀ẹ́dógún. Aláwàdà náà ni wọ́n kọ́kọ́ sọ gúúpù wa tẹ́lẹ̀ nígbà bàbá Sàládé ló bínú pé aláwàdà kọ́ làwa pé òun ti rẹ́gísítà aláwàdà wọn lè pe àwa láláwàdà pé kinní kan ẹ bá ní òkè ní ẹ bá gé aláhùn AL wọn bá gé pò lẹ́yìn aláwàdà wọn á sọ tiwa di àwàdà pé gbogbo wa ni à ń ṣàwàdà kì í ṣe ẹnìkan ní aláwàdà so bí ẹ ti fún wa ní àwàdà ní ìgbà náà ni bá a ṣe bẹ̀rẹ̀ eré apanilẹ́rìn ní WNTV WNBS nígbà yẹn. Eléyìí ẹ má jẹ́ òbu èmi lọ wọ́n dojú sọ mí ni ọdún kan tó kù tí wọ́n gba rìtáyà rèé látọdún 14 sẹ́yìn. Thank you, gentlemen. That's the man. Okay. Ọ̀gá torí Ọlọ́run ẹ̀sìn mo nǹkan bàjẹ́ mọ́ ńlá. Ọ̀pọ̀